wọ́n ní tó bá máa jó ṣàká kó jó ṣàká, tó bá máa jẹ́ òṣoko kó jó ṣoko, ṣáká ṣoko àmúlùmálà yóò bá ò fẹ́ ẹ̀. Èwo gangan lẹ̀ ń ṣe? Ẹlòmíì wà, a mọ̀ bóyá oníṣẹ̀ṣe ni, a mọ̀ bóyá Mùsùlùmí ni, a mọ̀ bóyá Christian ni, everything is japos. Èyíkéyìí tẹ́ ẹ bá jẹ́ gangan, let us know. Nuwa Media. Ló dífá fún ìtàn tí mo mú wá léni, èmi gangan ló ṣẹlẹ̀ sí. Me, moi, gangan. It's happening to me. Amen, somebody. Hallelujah, brother. Hallelujah, sister. Salam aleikum. Eriwo yas. Ẹ̀yin tèmi nílé. Orúkọ mi náà ni Àròdú Òjígọ̀bì. Ọmọ wọn lówù òdùrú ajífẹ́pẹ́ ṣiré. Ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fíran. Ọmọ kì bàbá sílè bẹ́ni lórí koromọ̀ bẹ́ni lórí rẹ́gírẹ́gí. Ó múdà tó mú pa àná ẹ̀ kó má bàa kó yínbóyìnbó. Èmi lọmọ láàgbélù ọmọ ìtàn alága àgbélé ọmọ àwà òṣùlé bá àríjà àwọ̀ lámọ̀. Èmi lọmọ ẹranko lèmi bọ̀ wá òye ọmọdé gbàmí òye àgbààgbà gbórúyè àgbà tí ò gbórúyè àti àkàbùkù. Èmi lọmọ arìn gbẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀gbẹ́ ń dùn ẹ̀gbẹ́ òdùn jagun labí ara ló fi ń re. Òwú tá a fi wúnṣọ ọmọ olówù ni wọ́n ń jowú. Ọmọ olówù ń fòwú ṣoge ni ọ̀bọ̀rọ̀ èèyàn kan ò sí lówù òdùrú gbogbo wa la dá bí egbin. But remember, aya afẹ́tàwó lè rìn ní mí ọmọ bàbá kan omi tútù ti jó ní fàìfà. Ẹ káàbọ̀ sórí ètò Kílẹ̀ rí sí fún ti òní. Ètò kan lórí èyí tí àtijọ́ máa ń gbé yẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́, tá a rí àbí tó ṣẹlẹ̀ sí wa. Láti iléeṣẹ́ wa, iléeṣẹ́ Nuwa Media, iléeṣẹ́ kan pàtàkì tó máa ń fọ́n rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá kálékáko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa nílẹ̀ káàárọ̀ òjíire tí wọ́n ti lààmìlaka ká orílẹ̀-èdè àgbáyé. My peoples, mo jókòó níjọ́ náà nígbà yẹn mo ṣe ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́. Ọ̀rẹ́ mi kan, òun náà a jọ ń ṣiṣẹ́ níbì kan náà ni. Mo ní ọjọ́ yìí a kàn ní free day, kò síṣẹ́. Ó wá ní kí n jọ kí n sin òun kájọ ṣeré dé ṣọ́ọ̀ṣì kan ní ibì kan ní Èkó. Mo bá ní well, as if I don't get anything what I want to do, make I follow my guy, follow go the place where in dey go. As I take on létí, we went láyọ̀, we got there láyọ̀. Abade ibẹ̀ bá ṣe fẹsẹ̀ rìn bá ṣe bọ́lẹ̀ ní títí a máa fẹsẹ̀ rìn díẹ̀ fún bí ìṣẹ́jú méjì ká tó dé ibi tí wọ́n pè ní ṣọ́ọ̀ṣì tí a lọ. Ṣé rí ní ṣọ́ọ̀ṣì yẹn gbàrà tá a máa débẹ̀? Ẹ mọ àwọn ilé àtijọ́ tí wọ́n máa ń fi amọ̀ kọ́, ilé àtẹ̀mọ́. Ṣùgbọ́n láti mú kó dàbí ilé ìgbàlódé, wọ́n wá fi sẹ́mẹ́ǹtì, wọ́n fi ṣán ní ara láti fi rẹ̀. Nǹkan tí wọ́n fi kọ́ ṣọ́ọ̀ṣì yẹn nìyẹn. Ó dẹ̀ wà ní àárín ibi tí ọ̀làjú ti wà dáadáa nígboro ibi tí a lọ. Lagos State náà ni ò kì í ṣe pé a kúrò ní Lagos State. A wá débẹ̀, àmọ́ bí mi ṣe débẹ̀, òjò ti rọ̀ kákàkiri ó ti jẹ ilẹ̀ ibẹ̀ yẹn débi pé a ti ń rí foundation church. Àbẹ́mi yìí dédé tẹrí mi níwọnú ìjọ o. Mi ò kì í dédé tẹrí wì níwọ inú ilé onílé. Ọlọ́run má jà forí kéèmọ́. Àmọ́ ohun tí mo rí nílé ìjọ yẹn níjọ́ yẹn, ó jẹ́ kí n mọ̀ wípé àmọ́ ẹni Ọlọ́run. Ẹlòmíì tẹ́ ẹ rí gẹ́gẹ́ bí funfun, dúdú pọ́nbélé ni o. Ẹlòmíì tẹ́ ẹ sì rí gẹ́gẹ́ bí dúdú, ó funfun ni gbòò bí ẹgbọ̀n wú. Bí mi ṣe dé ẹnu ọ̀nà ìjọ yẹn, mi ò wọnú ṣọ́ọ̀ṣì, ń bá mú orí mi pé kí n wọnú ṣọ́ọ̀ṣì. Ẹ̀rìn kí ni kàyéfì àkọ́kọ́? Wọ́n pe ìjọ yẹn ní ìjọ aláṣọ funfun. Àmọ́ gbogbo wa la mọ̀ pé ní ìjọ aláṣọ funfun, gbogbo bí lè má jẹ́ ilẹ̀ ọ̀wọ̀ kì í ṣe bí ojú pẹpẹ o. Ní ojú pẹpẹ tí wọ́n pè ní pẹpẹ wọn, ni mo ti rí ìlédìí ọmọ, ìyẹn dáyàpà, tí wọ́n ti tọ̀ sí tó ti wú wọ́n jù sí ojú pẹpẹ, á tó méjì. Ní ibi tí wọ́n pè ní pẹpẹ, níbi tí àwọn èèyàn gbàgbọ́ pé àṣẹ ti ń jáde wá tó yẹ kó jẹ́ mímọ́. Lórí pẹpẹ yìí ni mo rí ẹní oníko táwọn màmá wa máa ń lò látijọ́. Ẹ mọ̀ tí wọ́n àmọ́ bá ti tọ̀sẹ́ní tí àdúgbò bí tó ń tọ̀ sí yẹn ti gbó, ó wà lójú pẹpẹ. Àfi bẹ́ẹ̀ ní pé lẹ́yìn náà ò tó. Nígbà tí máa wo apá bòmíì ní ọwọ́ ẹ̀yìn ìjọ,
mi ò wọlé o mo tọrùn gbogbo fún iná ọrùn wọnú ṣọ́ọ̀ṣì wo nǹkan tí mo rí ni o. Mo rí tábìlì kan, ní abẹ́ tábìlì yìí ni mo rí oríṣiríṣi tí wọ́n tó lọ gbòò, ìgò oríṣiríṣi, àtìgò funfun, àtìgò dúdú, àtìgò gírínì, wọ́n ṣàtò gbogbo ẹ̀ lọ. Èyí tó ṣe kàyéfì lórí tábìlì yìí, mo bọ́ pọnfá, mo bá yẹ̀ fún ọmọ màmá Rọ̀kẹ́, ó wà lórí tábìlì. Ìgbà ni èmi ò lè forí ìdè mi kó èèmọ̀ o, torí mi mọ ẹni tí ẹni yìí ń sìn. Tó bá kúkú sọ fún mi pé tààrà oníṣẹ̀ṣe lòun, a kí ló ṣe mí tí mi ò wọlé oníṣẹ̀ṣe. Màá wọlé oníṣẹ̀ṣe nígbà tí mi ò wá pẹ̀lú èrò ibi. Tó bá dẹ̀ jẹ́ wípé ó ní Muslim lòun, màá wọlé, màá sálámọ̀. Tó bá pèrè àní Kìrìsìtẹ́nì, màá kí pé shalom, àlàáfíà Ọlọ́run kó wà fún ẹ. Àmọ́ ńgbà tí mi ò lè sọ pé nǹkan báyìí ni irú ẹni tẹ́ni yìí ń sìn àbí ní irú nǹkan tó ń ṣe, mo yá jókòó mi jẹ́jẹ́, mo bá dúró síta, mo fẹ̀yìntì ògiri. Àmọ́ bí tí mo fi ẹ̀yìn ti ògiri ni mò ń gbọ́ tí ẹni tí wọ́n pè ní pé ṣé wòlíì ni máa pè ṣá, òjíṣẹ́ Ọlọ́run tó wà ńbẹ̀, ló wá ń sọ fún àwọn kan níbẹ̀, ọ̀rẹ́ mi yẹn kọ́ o, ó wá ń sọ fún àwọn kan níbẹ̀ wípé tó bá ti di ọ̀gànjọ́ òru o, làwọn máa lọ ṣe nǹkan kan, àwọn máa yìnbọn fún ẹranko kan, àwọn máa kó ẹyẹ owó kinní kan, ṣàbẹ̀rẹ̀ sí ní kà á bẹ́ẹ̀ ni pé wọ́n ń ka ohun ẹbọ, ohun ètùtù bí àwọn oníṣẹ̀ṣe ṣe máa ń kà á. Ẹni yìí dẹ̀ wọ aṣọ funfun. Mo ṣàfẹ̀yìntì, mo ní àṣà kúrò níbẹ̀ ni, mo fẹ̀yìntì mò ń wò. Wọ́n ṣe tó fẹ́ ṣe tán, ó pe ọ̀rẹ́ mi, ó fún ní ohun tó fẹ́ fún. Jíjáde tó máa jáde ọ̀dọ̀ mi ló ń bọ̀ tààrà. Àǹtí, Olúwa rán mi sí, mo ní ẹjọ́ sá, ẹ má jẹ́ k'Ọlọ́run rán mi sí, rán yín sí mi. Ẹ ṣáà fi ohun tọ́lọ́run fi rán yín yẹn, ẹ mú dání, ẹ yọ̀ǹda mi. Ó ní ọ̀mí Ọlọ́run sọ fóun pé mo ní kí ẹ má jíṣẹ́ fún mi sà, torí mi ìmọ̀ tí mo fẹ́ gbàgbọ́ sà, àmọ́ ẹ má jẹ́ ń tu jù bẹ́ẹ̀ lọ. Òun ló jẹ́ kémi wá gbé wá báyìí ní orí ètò Kílẹ̀ Rí Sí lénìí wípé ẹ gbà mí skẹ̀dẹ̀, ẹ má skẹ̀dẹ̀ gbà mí skẹ̀dẹ̀, kẹ́ ẹ rà mí kalẹ̀ skẹ̀dẹ̀. Kí lẹ fẹ́ ṣe sọ́rọ̀ eléyìí? Ṣèbí wọ́n ní tí oògùn èèyàn bá dá lójú, a máa fi gbárí ni. Tí a bá ní ìgboyà wípé ohun báyìí ni mò ń sìn, ṣe ló yẹ ká máa sọ pé tayọ̀tayọ̀. Ẹ̀yin tèmi, kí lẹ rí sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Kì í ṣe bẹ̀ lákọ́kọ́ o, kì í ṣe bẹ̀ lákọ́kọ́ o. Mo ti gbọ́ ti ìsọmọ lórúkọ kan rí, tẹ́nìkan lóhun olùṣọ́ àgùntàn Ọlọ́run tó wá bá wọn sọmọ lórúkọ. Ìwé tọ́kọ orúkọ wọn sí ló gbé dání tó jábọ́lẹ̀ tó ní kóun bẹ̀rẹ̀ mu ni gbóyólúgbòhùn la mọ̀ pé àbá fọ̀ṣẹ àbí gbẹ̀tugbẹ̀tu nǹkankan ló bá ṣàjábọ́ lọ́wọ́ ẹ̀. Ó jẹ́ tàwọn oníbílẹ̀. Níyá ọmọ àti bàbá ọmọ bá jámọ gbà lọ́wọ́ ẹ̀, alele ògbùrùgbùrù ọ̀nà dọ̀wọ́ rẹ̀. Kàn án mọ̀ tí rí bàbá fẹ́ lónà láti fún sọ ọmọ wọn lórúkọ. Ẹ̀yin tèmi nílé lẹ́yìn odi. Ohun gbogbo tẹ́ ẹ bá fẹ́ sọ, sẹ́yìn tí mo tún gbé wálé ni ìyẹn fi ṣọwọ́ sí wa lórí ìtàkùn wa lórí ayélujára, lórí Facebook, Instagram, TikTok, Threads and YouTube. A wà gẹ́gẹ́ bí Nuwa Media Official. Tó bá dẹ̀ jẹ́ email ni, ẹ tẹ̀ sí wa lórí nuwamedia@gmail.com. Ẹ dẹ̀ lè tẹ àtẹ̀ránṣẹ́ pélébé àbí kí ẹ bá wa chat lórí WhatsApp àbí kí ẹ pè wá pẹ̀lú nọ́mbà tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Èmi náà sì ní ti ní tòótọ́ aródù òjìgọ́bì ọmọ bàbá awo tí ń ṣọ̀gá owó, ọmọ olówó òdùrú, ọmọ àwa òṣùlé, ayafẹ́ta wó lérin, ọmọ bàbá kan mi tútù ti jó ní fàìfàì. A ó tún pàdé láyọ̀ níjọ́ mi. Àlàáfíà o. Nuwa Media.